dé. Irọ́ pamọ́, òdodo wọlé. Irọ́ pamọ́, òdodo wọlé. Irọ́ parẹ́, gbogbo gbáradà. Abẹ́sọ̀dodo tó gbé wa wá. Tàbí dédé ohun tó gbé wa wá. Tèwé tàgbà iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Òjò ló gbé. Ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé. Tèwé tàgbà ẹni Allahu fẹ́ máa lọ sódodo tó gbé wa wá. Tàbí dédé ohun tó gbé wa wá. Tèwé tàgbà iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Láti gbèrò. Láti paná sí lákòótó tọ̀yé. Táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí. Ilé ayé àwa kò ní dojú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú. Kan ń parọ́. Fara ayé. Yes, fara ayé. Àwọn kan ń purọ́. Fara ayé. Àwọn kan ń ṣèké. Bàbá ńlá. Òdodo ti dé. Irọ́ pamọ́. Òdodo wọlé. Irọ́ pamọ́. Òdodo wọlé. Irọ́ parẹ́. Gbogbo gbáradà. Abẹ́sọ̀dodo tó gbé wa wá. Tàbí dédé. wá jẹ́ àjọ lọ sínú alukur'an kó o lè mọ̀ yí pé ọ̀pọ̀ ẹni tí ń pèrè ní mùsùlùmí lénìí ó rí i pé ọ̀pọ̀ wọn èé ṣe mùsùlùmí, ọ̀pọ̀ wọn kìí ṣe mùsùlùmí. Ẹ wá jẹ́ àjọ ka alukur'an. Gbogbo ẹni tí wọ́n bá ti ń ka alukur'an fún láyé tọkàn rẹ̀ ò bá ti là sí kèfèrí ni. Èmi kan mo wí bẹ́ẹ̀, Ọlọ́run ọba mi ló sọ bẹ́ẹ̀. Ẹ̀rí Abdulhakeem yìí ń tó sọ ní padà torí Ọlọ́run mo fọlọ́n bẹ́ẹ̀ má pè ní wèrè torí Ọlọ́run mo tún fọlọ́n bẹ́ẹ̀ ọ dákun torí Ọlọ́run mo fọlọ́n bẹ́ẹ̀ ọ dákun mo fọlọ́n bẹ́ẹ̀ ọ. So alukur'an tá bá lọ sínú suratul Anfal ayé ẹlẹ́ẹ̀kẹjọ verse 24 jájọ lọ wo tí ń bẹ́ẹ̀ ó rí pé Ọlọ́run sọ fún wa ń bẹ̀ ó ní innamal mu'minun alladhina idha dhukira Allah wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun alladhina yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun ulaika humul mu'minuna haqqan lahum darajatun 'inda rabbihim wa maghfiratun wa rizqun karimun. Aya al-Qur'an rẹ̀ èmi máa ń sọ kíní kan fún àwọn ènìyàn wípé ẹ dákun torí Ọlọ́run gbogbo wa tá bá wà mẹ́ èyí tó bá kọ nǹkan tó ẹ mọ́ fún lésì. Imam Shafi'i ti parí ẹ̀ pé iza nataqa as-safihu fala tujibu, tó mú gan bá ń sọ̀rọ̀ ẹ mọ́ fún lésì. Khairu min ijabati as-sukut, èyí tó dáa jù nínú èsù ẹ̀ náà ní ká dákẹ́ fún tẹ́ fi mọ̀ pé ẹnìkan tí ò mọ̀ tí ń ṣe ni. Àwọn kan wá bí láti wá já alukurani lógun ni, torí mi ò ní tí mò ń kó ti kọjá alukurani àtàdísù ànẹ́bì. Ẹni bá sì fẹ́ já kurani àti ànẹ́bì lógun ẹjá fi ilẹ̀ fọlọ́run kọ́lọ́run fún rẹ̀ kó já lógun tìrantìran. Àwa kọ́ lá jagun wallahi Ọlọ́run ní ó jà, àyàfi tó bá já sí pé ní tí ń ṣe nì ó ń ṣe lórí àníyàn tó dáa. Ṣebí èyí tó ń ba ayé jẹ́ Ọlọ́run jà lógun lọ́wọ́ yìí. Gbogbo ẹni tó bá fẹ́ tako alukurani, Fìráúnà tako Musa, Nàmúrúsù tako Ibrahim, gbogbo wọn tako ibo náà wà lónìí, wọ́n wà náà ní. So Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. Náà alukurani Ọlọ́run sọ ń bẹ̀ wípé innamal mu'minun, àwọn tí wọ́n jẹ́ ẹni Ọlọ́run tí wọ́n nígbàgbọ́, ó ní alladhina idha dhukira Allahu, náà làwọn tó já sí pé ní tí wọ́n bá rán wọn létí ọ̀rọ̀ Ọlọ́run, tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn, wajilati qulubuhum, ọkàn wọn là, ọkàn wọn wà ń bẹ̀. Ìwọ ní kó wá máa wò pé ṣálùkùránì tí mo ń kà yìí ṣe bó ti rí nìyẹn, lọ gbóyìnbó bẹ́ẹ̀ ń bá tiẹ̀ twist eléyìí
èmi kọ́ ni mo kọ èyí tí wọ́n tú lóyìnbó bí n bá twist eléyìí èmi kọ́ lèyí tí mo kọ tí wọ́n kọ ní tí wọ́n tú ní Yorùbá sórí pé àwọn ọ̀rọ̀ tí wọ́n máa pa nìyẹn ó ń twist Kùránì ní ọlọ́ni innamal mu'minun àwọn tí wọ́n jẹ́ mùmínì lódodo alladhina idha dhukira Allah làwọn tí wọ́n já sí pé ní tí wọ́n bá rán wọn létí tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run fún wọn ìyẹn ni pé tí wọ́n bá sọ̀rọ̀ Ọlọ́run fún wọn wajilati qulubuhum ọkàn wọn ó là ẹ̀rù Ọlọ́run ó bà wọ́n ẹ̀mí wọn ó gbọ̀n ṣe ráwọn yìí tán ń pera wọn ló ń sún ọkàn wọn ò ní là ọkàn wọn ò ní gbọ̀n wọn à ní rọ Al-Qur'an sí kankan wọ́n á dẹ̀ máa pera wọn lálùsùnnà Ọlọ́run wa idha tuliyat alayhim ayatuhu Ọlọ́run ní tí wọ́n bá ẹ̀jà tí wọ́n á ka tí wọ́n bá tún wá ka àwọn òfin Ọlọ́run àwọn àkìlọ̀ Ọlọ́run fún wọn nínú Al-Qur'an zadati imanan ìgbàgbọ́ wọn ó sì lékún ẹ dákun kí ló ń lékún nínú ìgbàgbọ́ àwọn eléyìí ṣé náà ń ya ọ̀daràn sí níbi ìsọkúsọ níbi ọ̀rọ̀ tí ò dá níbi ká yẹpẹrẹ èèyàn níbi ká kí èèyàn má jọ wá lójú ká má ra àgbàlagbà sí nǹkan Ọlọ́run wá ní wa ala rabbihim yatawakkalun àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ yìí ó ní Ọlọ́run ọba wọn nìkan ni wọ́n farati wọ́n yìí farati nǹkan míì walladhina yuqimuna as-salata àwọn tá ń sọ yìí wọ́n máa kírun wa mimma razaqnahum yunfikun nínú ntọ́lọ́run ṣe fún wọn nínú ìjẹ mímu wọ́n máa ná kódà èyí tí wọ́n tún fún wọn pé ẹ lọ fáwọn èèyàn wọ́n tún tẹ̀ mọ́lẹ̀ èyí tán fún wọn láti lẹ́ pé ẹ lọ fáwọn èèyàn wallahi wọ́n tún tẹ̀ mọ́lẹ̀ ká mọ́ wàá sọ pé àwọn tí ẹ̀ ní wọ́n lè fún yàn léyìí tó wà lọ́wọ́ wọn ẹ lọ́wọ́ àwọn tí wọ́n ń kọ̀ndẹ́mù lónìí tí wọ́n ń pè lóní sufio ẹ wo tí wọ́n ń fowó ṣe sínú Islam tí wọ́n ń fowó dá lára tó Ọlọ́run wá ní ulaika umul mu'minuna haqqan àwọn eléyìí àwọn lójúlówó mùmínì lahum darajatun inda rabbihim àwọn eléyìí ipò ń bẹ fún wọn lọ́dọ̀ Ọlọ́run ọba wọn wa magfiratun ìyọ́nú Ọlọ́run ń bẹ fún wọn wa rizqun karimun kódà wọn ó rí ìjẹ ẹ̀mọ́ alápọ̀nlé so kọ́lọ̀n kó dákun kó ṣíjú àánú wa eléyìí láwọ̀kọ́ fi máa mú ní ẹ wá jẹ́ ká wá lọ sórí àdísù táà la fẹ́ kàí tí wọ́n máa sọ pé irọ́ ni táà rí inú Sahih Bukhari tí wọ́n ní àná Muhammad sallam ó jẹran òòṣà bóyá ìyíhun náà ká wá wò pé al-Imam al-Bukhari fi kitabi nínú tírà wọn so kọ́lọ̀n kó ṣíjú àánú wa so náà ẹ wá jẹ́ ká jọ gbọ́ Abdul Hakim fi ẹni yóò tí ìbá ní Kùránì nonsense ìyẹn ló fi mọ̀ yí pé kò lè jẹ́ mùsùlùmí ọ̀pọ̀ ló ń lo fake account tí wọ́n fi jẹ́ orúkọ mùsùlùmí lórí nǹkan míì ó sì lè jẹ́ Yorùbá nation so kọ́lọ́n kó síjú àánú wa wọ́n jẹ́ àjọgbọ́ àdìsù yìí mi ò wá ní èmi náà ní jẹ́ sọ bí ó wà bọ̀ èyí tó dájú ni pé Sahihul Bukhari rẹ̀ kódà máa tún bo fọ́lùmù ẹ̀ òun rẹ̀ kẹ́rí Sahihul Bukhari ni naam kódà haddathana Mu'alla ẹjẹ́ àjọ gbọ́ àdísù yìí o toróhun lájọ sọ̀rọ̀ lé lórí o haddathana Mu'alla wọ́n lánàbí jẹran òṣà ẹnìkan wà kọ ilé ìkalẹ̀ fánàbí kó wá lánàbí Muhammad tọ́lọ́wọ́n bá rán ni ẹni tí wọ́n ròyìn pé láti kékeré ẹ̀ ló ti kórìíra gbogbo ń tà ń pè ní ìran àwọn oríṣiríṣi nǹkan nẹ̀ kódà sọ fún wa rí pé àwọn tí wọ́n bí gan èyí ṣe káfìrí ànàfíyà ni wọ́n naam ó ní jẹ́ kí n tiẹ̀ sọ̀rọ̀ lórí ó ní báàbù ma dhubiha ala nusubi wal asnami ó ní ojúpọ̀nà ẹ̀kọ́ lórí tí wọ́n dú sórí àwọn òòṣà sórí òòṣà àtàwọn ère in tí wọ́n dú sórí òkúta òòṣà àtàwọn ère tí wọ́n dú sí di àwọn òòṣà ó tún fún ní báàbù bẹ́ẹ̀ ó sì fẹ́ sọ̀rọ̀ àná Muhammad ó ní haddathana Mu'alla bun Asad Mu'alla ọmọ Asadi ó sọ fún wa haddathana Abdul Aziz náà sọ fún wa ó ní ya'ni Ibn al-Mukhtar ẹni táwọn ń gbà lérò ń bẹ́ẹ̀ náà ni Ibn al-Mukhtar ó ní akhbarana Musa bun Uqba ó ní Musa ọmọ Uqba ó fáwọn ẹni rò ó qal ìyẹn náà sọ pé akhbarani Salimu fún mi ní rò ó annahu sami'a Abdullahi yuhaddithu an Rasulillah pé òun gbọ́ lẹ́nu Abdullah tí ń sọ
pé òun gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ Ànábì kí wá náà ló sọ, wọ́n ní annahu laqiya Zayd ibn Umar, wọ́n l'Ànábì sọ pé òun pàdé Zayd ọmọ Umar Zayd ibn Umar wa ibn Nufail ibn Amr ibn Nufail, ọmọ Umar ọmọ Nufail, ó lóun pàdé àwọn méjèèjì. Ẹnìkan náà ní sọ annahu laqiya Zayd ibn Umar ibn Nufail, ó lóun pàdé Umar ọmọ Nufaili bí asfal baldahin, lọ́gọ̀gún àyè ibì kan tí ń jẹ́ asfal baldahin. So ibi tí wọ́n ń pè yẹn àyè ibì kan ní bilhijaz, nílùú Hijaz, qaribun min Makkah, tó súnmọ́ Makkah tí yẹn bá lọ ka ìtàn dáadáa. Ẹ wá gbọ́n tán Ànábì ń sọ, ẹ wá gbọ́n tán wá fi sí o, wọ́n wá ní wa dhaka qabla an yunzala ala rasulillah, wọ́n ní nígbà yẹn síwájú kálùkùránì ó tó sọ̀kalẹ̀ fún jíṣẹ́ Ọlọ́run, an yunzala ala rasulillahi alwahyu, wọ́n ní síwájú kí wọ́n tó sọ wáyí kalẹ̀ fún Ànábì. Ẹ máa gbọ́, wọ́n wá ní faqaddama ilayhi rasulullahi alayhi sallallahu alayhi wa sallam sufratun aw sufratan fi alhamun, wọ́n l'Ànábì wá gbé àpò kan, ó wá náà ó gbé jáde fún, ó ní sufratan, ọ̀kẹ́ tá ń sọ yìí, fi alhamun, ẹran kan ní ń bẹ nínú ẹ̀. Ìyẹn fi hàn yí pé Ànábì wá gbé ẹran yẹn jáde láti pé kán jọ máa jẹ. Tó bá ń wo ìtàn yẹn wá máa gbọ́, nígbà tá Ànábì wá gbé ẹran yẹn jáde fún, òun fi hàn pé Ànábì ń jẹ. Qala, òun wá ń sọ fún Ànábì pé inni la aqulu mimma tadhbahuna ala ansabikum, èmi ò ní bá yín jẹ nínú àwọn nǹkan tẹ́ ẹ máa ń pa sórí àwọn òòṣà yín. Ṣànábì ń bá wọn bọ òòṣà kó tó dà Ànábì Ọlọ́run. Eléyìí náà ẹ̀ẹ́dì tán bá tún jáde nísìn, wọ́n fi àdísù ilẹ̀, èébú ni wọ́n máa bú, wọ́n lè ní who are you to be talking about Sahih al-Bukhari, are you a muhaddith? Ọ̀rọ̀ yìí ò ní pa wọ́n lẹ́kún torí pé wọ́n fẹ́ràn Ànábì Muhammad. Àìfẹ́ràn Ànábì yẹn náà ni ó jẹ́ kí wọ́n máa sọ wípé Ànábì jẹ́ gbèsè kú lẹ́nu ara wọn lọ́hùn. Ni wọ́n máa sọ pé wọ́n máa l'Ànábì ó ń hàrásí obìnrin. Wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa sẹ́ni tọ́lọ́run pegedé jù láyé àti lọ́run níbi ìwà. Wà máa gbọ́, wọ́n l'Ànábì wá gbé àpò ìní jáde, ẹran ní ń bẹ nínú àpò náà. Àfáà yìí wá yarí, fa aba an ya'kula minha, lòun bá kọ̀ lólóhùn ò ní jẹ nínú ẹ̀. Ò gbọ́, thumma qala, lẹ́yìn tẹ́ni yẹn ò jẹ́, ṣàbọ̀ ń fi hàn p'Ànábì tí ń jẹ́, òun wá ń sọ pé inni la aqulu mimma tadhbahuna ala ansabikum, èmi ò ní bá yín jẹ nínú tẹ́ ẹ máa ń pa sórí òòṣà yín, òòṣà àwọn Ànábì Muhammad. Ṣé eléyìí ò tó kéèyàn ṣépè fáwọn tí wọ́n kọ eléyìí? So ẹ̀yin náà wo eléyìí, ẹ gbọ́, wọ́n l'Ànábì gbé àpò ẹran kan jáde, ó gbé e jáde fún ẹrú Ọlọ́run tá ń sọ yìí ní asfal balda. Fahaba an ya'kula, nìyẹn bá kọ̀ ní òjẹ́jẹ́. Ẹ tún máa gbọ́rọ̀ tí wọ́n ń pa, wọ́n ní qabla an yunzala alayhi alwahyu, síwájú kan tó sọ wáyí kalẹ̀ fún tí ń ṣe al-Qur'an. So ó wá gbẹ́ran yẹn kalẹ̀, òun jẹ́, ẹni yẹn wá ń sọ fún pé inni la aqulu mimma tadhbahuna ala ansabikum, èmi ò ní bá yín jẹ nínú tẹ́ ẹ bá ń pa àwọn tó já sí pé orí òòṣà yín lẹ pa sí. Ó dájú ẹ̀kọ́ Ànábì, ó rí Ànábì gẹ́gẹ́ bí abọ̀rìṣà. Òun ń sọ fún Ànábì wípé òun ò ní, ẹ rí pé ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé mawdu'atu ni, Israiliyat ni, òun náà ni àgbélẹ̀rọ, fabrication, àwọn fabricated hadith láti fi jẹ yí Ànábì, láti fi yẹpẹrẹ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Alẹ́ ni yìí ń sọ fún Ànábì pé èmi o la aqulu, mi ò ní bá yín jẹ mimma tadhbahuna ala ansabikum, nínú àwọn ẹran tẹ́ pa sórí òòṣà yín. Ṣànábì Muhammad ló ṣà
àbá ànábì ń bá wọn bọ òòṣà. Ànábì Ọlọ́run tí wọ́n ń bọ òòṣà nínú ìran wọn gbé ò bọ òòṣà, which is ànábì Ibrahim alayhi salam nígbà tó ti wà ń kékeré. Táwọn bàbá ẹ̀ tí ẹ̀ ń bọ òòṣà, tí bàbá tí ẹ̀ gan tí ẹ̀ jábọ̀ òrìṣà. Ẹ̀rí tó ṣe rí. Ó sì mú àáké, ó fi ṣá wọn sí wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́, ó wá lọ fi àáké kọkàn lọ́rùn. Wọ́n wá dé wọ́n ń béèrè wípé man fa'ala hadha bi alihatina, ta lẹni tó dọ́rú ilé ìwò pẹ̀lú àwọn ọlọ́run wa. Ni wọ́n wá sọ fún wọn pé innahu fata yazkuruhum, ọmọ kékeré kan máa ń sábà sọ̀rọ̀ wọn. Náà bá ní fatu bihi ala ayunin nas, ẹ jẹ́ ká lọ mú wá sí gbàgede kójú pélé lórí, ká gbọ́ tẹnu ẹ̀. Wọ́n sì mú dé, wọ́n dẹ̀ béèrè pé ta ló dọ́rú ilé ìwò. Ó ní hadha kabiruhum, èyí tó jù yìí ló máa dé, àgbàlagbà tó tóbi jù ní àwọn òòṣà yìí. Ṣé rí pé ó fà akẹ́kọ̀ọ́rùn. Fas'aluhum, ẹ bi àwọn tí wọ́n ṣá iná léèrè. Ṣebí orí ẹlòmíì wà ń bẹ, ẹsẹ̀ ẹlòmíì ni wọ́n kán. In kanu yantikun, bóyá wọ́n ti ẹ̀ sọ̀rọ̀. Ibẹ̀ yẹn ni làákàyè tí wọ́n náà ti wá sọ jí pé ìránù mà làwọn ń ṣe. Kí ló kù tí wọ́n ṣe? Wọ́n pètèpèrò, wọ́n ní kán lọ jù sínú náà, wọ́n sì jù sínú náà. Ọlọ́run sì ní kí ní wọ́n mọ́jọ. Eléyìí ṣe fabricated ọ̀rọ̀ Ọlọ́run fúnra rẹ̀ láti náà Kùránì. Àmì lè tá a bá jọ wò, ṣé Imam Bukhari náà ló kọ? Tó bá jẹ́ Imam Bukhari ló kọ, ṣọ́rọ̀ rẹ̀ ni Imam Bukhari kọ. Tó bá sì já sí pé àwọn àfáà aládìsí náà ni wọ́n kì í bọbẹ̀, ṣọ́rọ̀ rẹ̀ náà ni. Tó bá já wọn ọ̀tá ìsìláàmù ni, ọ̀rẹ́ ìsìláàmù kan ò lè kọrú eléyìí. Ó wá ń sọ wípé gbogbo àfáà ayé wá gba ilé ìwọlé, owó lálàáfíà, a gbọ́dọ̀ tẹ̀lé, a gbọ́dọ̀ fílẹ̀, ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ kan Sahih Bukhari. Báwọn èèyàn bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ ń fọwọ́ kan Kùránì, àwọn Sunniya gbà pé Kùránì ò pé, báwọn Shia náà ṣe gbà yí pé kò pé odindi ń bẹ lọ́dọ̀ Àlí. Torí pé tó bá lọ́dọ̀ àwọn Ahlus-Sunnah náà, wọ́n á sọ yí pé ńgbà tá Nábì kú, ewúrẹ́ wọ yàrá Aisha, ó lọ jẹ ó jẹ Suratul Ahsabi lábẹ́ bẹ́ẹ̀dì Ànábì. Wọ́n ní Suratul Ahsabi lẹ́nu wọn, ó ṣe dédé Suratul Baqarah. Pé ńgbà tí wọ́n rí èyí tó kù mọ́, ló kú sí bí 71, léyìí tó ń fi hàn pé 200 plus ti lọ. Ṣé ìyẹn náà ni súnnà tèmi fẹ́ gbé dání? Bí èèyàn bá fẹ́ ṣe súnnà, yóò ṣe ọpọlọ, yóò ṣe làákàyè, kì í ṣe gbogbo nǹkan bá kàn tí ń wí ló gbọ́dọ̀ gbà. Èmi wàá gba ara ọwọ́ eléyìí ò lè jòdòdò fabricated délé. Àfáà yìí ń sọ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé inni la aqulu mimma tadhbahuna ala ansabikum, èmi ò ní bá yín jẹ nínú ẹran tẹ́ ẹ dú sórí àwọn òòṣà yín, bó ṣe wà ní Sahih Bukhari nù. Wà máa gbọ́ lọ. Ó tún wá ní wala aqulu, ẹ máa gbọ́, wala aqulu, èmi náà mi ò sì tún ní bá yín jẹ illa àyàfi ma dhukira ismullahi alayhi, àyàfi tó bá yẹ pé wọ́n dárúkọ Ọlọ́run sí. Ẹ dákun, wọ́n ní ká Nábì tó gba wáyé ni. Ṣẹ́gẹ́tì mi nísìn, àmẹ́ni yìí mọ̀ pé wọ́n ń dárúkọ Ọlọ́run sẹ́ran kan tó jẹ́. Ànábì ò sì mọ̀ pé wọ́n ń dárúkọ Ọlọ́run sẹ́ran kí wọ́n tó jẹ́. Òun ní la aqulu mimma tadhbahuna ala ansabikum, mi ò ní bá yín jẹ nínú tẹ́ ń pa sórí àwọn òòṣà yín, wala aqulu illa mimma dhukira ismullahi alayhi, mi ò dẹ̀ ní bá yín jẹ àyàfi tí wọ́n bá ń dárúkọ Ọlọ́run sí. Ọ̀rọ̀ ẹni wá ń jọ pé Ànábì ló sọ ọ̀rọ̀ yẹn. Ẹ máa gbọ́ mi gbọ́rọ̀ yìí o. Tẹ́ ẹ bá wo àdísù yìí nísìn, ẹ rí wípé ta ló mú ká dárúkọ Ọlọ́run sóúnjẹ wá? Ká ṣe bísmìllah wa dhikru ismullahi alayhi. Ká Nábì tó dé wọn kì í dárúkọ Ọlọ́run sóúnjẹ. Ẹnìkan wá ń sọ fún Nábì kó tó dà Nábì Ọlọ́run. Ìyẹn fi hàn pé in tí wọ́n yí padà nínú àdísì yìí ni pé wọ́n kọ́kọ́ yí padà wípé ká Nábì, wọ́n dọ́gbọ́n sí pé ká Nábì ó tó gbà wáyé. Ó ń fi hàn pé ẹnìkan ló gbé ẹran wá fún Nábì, ló gbé ẹran jáde. Lànábì ò jẹ́ tàbájọ wo àdísì yìí dáadáa tàbá fẹ́ tún ṣe. Tá Nábì wá ń sọ fẹ́ nìyẹn yí pé inni la aqulu mimma tadhbahuna ala ansabikum wala aqulu illa mimma dhukira ismullahi alayhi. Torí pé ọ̀rọ̀ Ànábì lélẹ́yìí kò lè jọ́rọ̀ èèyàn kan tó jẹ́ káfìrí ni ó wà máa sọrú ẹ̀ fún Ànábì.
tán máa fẹ́ bẹ̀rẹ̀ sí ní tó àwọn kò tí ì dà nábì Ọlọ́run gbà yẹn ṣé ẹni tó wá ń sọ̀rọ̀ yìí níbo lòun ti rí ìbúra yìí, bó ló ti rí ìbára yìí, bó ló ti rí ẹ̀kọ́ tó lò fún nábì yìí. bẹ́yìn bá ń jẹran òòṣà àwa kì í jẹ ó ń fi hàn pa nábì kì í dárúkọ Ọlọ́run. La ilaha illallah. Ẹ dákun ẹ jẹ́ àjọ wo àdísù yìí. Ṣé sọ yìí hù lélẹ̀ yìí náà? Àfáà lé oyè, mi rò pé gbọ́ àdísù yìí. Ṣé sọ yìí hù lélẹ̀ yìí náà? Ṣáná Muhammad ti wá yẹn náà tọ́lọ́run bá ránṣáyé yẹn náà, ẹni tí kìí jẹjẹkújẹ, tí kìí mùmúkúmu kó tó gba Islam. Kìí jẹjẹkújẹ, kìí mùmúkúmu, ẹni tí wọ́n ní máa yẹra fún gbogbo tó bá ń jẹ́ àwọn àràkáàtù alùwàsàdíyà tó jẹ́ tàwọn olóòṣà tí ó lọ bọ́ sínú inú gáàrí fún rẹ̀ tí ó dáwà ń bẹ̀ lóhun nìkan kí wá yìí tó dé sí. Wọ́n wá ló máa ń jẹran òòṣà tó rẹ́ nìyí ìyẹn wá ń sọ pé inni la aqulu mimma tadhbahuna ala ansabikum, èmi ò ní bá yín jẹ àwọn tẹ́ ń pa tẹ́ ń dú sórí òòṣà yín. Ìyẹn fi hàn pé àwọn Ànábì sàlám àwọn ń jẹran òòṣà. Ó ní wala aqulu illa mimma dhukira ismullahi alayhi, mi ò sì ní bá yín jẹ nǹkan kan àyàfi tó bá ń dárúkọ Ọlọ́run sí. Àdísù yìí ń jẹ́ kó yé wa pé Ànábì kì í dárúkọ Ọlọ́run sí nǹkan nígbà náà kó tó jẹ torí pẹ́ràn òòṣà ni. Ọlọ́run dẹ̀ ń sọ pé wà máa ń rù bí àálà nùsúbì, wọ́n wá yọ áyà yẹn kúrò pé áyà yẹn ò tí ì sọ̀kalẹ̀ fún gbà yẹn o, náà ń sọ yẹn o. Wàrásì òkè áyà ò tí ì sọ̀kalẹ̀ kán máa dárúkọ Ọlọ́run sóúnjẹ, kán máa jẹ oúnjẹ tó wà lórí òòṣà. Èèyàn mélòó ló wà Mákà tí kì í ṣẹran òòṣà ní máa jẹ? Ànábì ò rí bẹ́ẹ̀ tó ráwọn ànábì Ọlọ́run wọn ẹ̀ ní jẹ, tó bá yẹ kó jẹjẹkújẹ ni àwọn kèfèrí ó ti fi bú, tó bá yẹ kó ti jẹran òòṣà rí wọn ó ti fi sọ̀rọ̀ sí. Wọn ní máa sọ pé innahu sha'irun, innahu sahirun, innahu kí náà tún pé náà, innahu kadhabun. Wọ́n ti sọ pé òun náà bá wọn jẹran òòṣà. Ó rí ń gbọ́ ayé ànábì Musa alayhi salam ni nígbà òdọ́dọ̀ Fir'aun. Ó gbọ́n tí Fir'aun náà sọ fún ni, ó ní fa'alta kallati fa'alta wa anta minal kafirin. Iṣẹ́ ìwà tó wù mí kó tó lọ. Tí wọ́n náà sì wà nínú ẹni tí ó dá kan mọ̀ ńgbà náà. Kí ló fẹ́ sọ sí? Ó ní òun ṣe nígbà yẹn wa ana minad dallin, nígbà tọ́rọ̀ òye mi nì torí pé kìí ṣe fún òun sọnù. So àdísù yìí wá ní wala aqulu illa mimma dhukira ismullahi alayhi. So tá a bá wo àdísù yìí ọ̀rọ̀ tẹ́ni yìí ń sọ ẹ rí pé ọ̀rọ̀ ẹni tó jáde bí Ọlọ́run ni, kìí sọ̀rọ̀ èèyàn tó ń sọ̀rọ̀ fẹ́nìkan tó já nẹ́bí àbẹ́nìkan tí ó di ànẹ́bí. Ìyẹn fi hàn wípé wọ́n ọgbọ́n tó kàn dá sádìsì yìí ni wípé ìṣẹ̀lẹ̀ yìí ó wà dáká qabla an yunzala ala rasulillahi al-wahyu, pé síwájú kí wọ́n tó sọ wáyí kalẹ̀ fún ànẹ́bí ló ṣẹlẹ̀ sí. Kò tí ì gbà wáyí, èwo nínú wáyí ni ò tí ì gbà. Ó wá ànẹ́bí wá ń gbẹ́ran ẹran tí wọ́n dú sórí òòṣà yìí ń gbé káàkiri, ó wá ń gbé fẹ́nìkan kó jẹ. Wọ́n dẹ̀ tún ń lo orúkọ sàhábà ilé wípé òun ló sọ pé òun gbọ́ lẹ́nu ànẹ́bì. So ẹni kèfèrí yẹn wá ń kọ́ ànẹ́bì ní Islam pé inni la aqulu ma tadhbahuna ala ansabikum, èmi ò ní bá yín jẹ ń tẹ́ ń dú sórí àwọn òòṣà yín, wala aqulu, mi ò sì ní bá yín jẹ kinní kan illa ma dhukira ismullahi, àfi tán bá dárúkọ Ọlọ́run sí nǹkan náà. Okay, níbo leléyìí ti mọ̀ pé wọ́n ń dárúkọ Ọlọ́run sí nǹkan kan tó jẹ́? Níbo ló ti mọ̀ pé àwọn òun ò ní bá wọn jẹran òòṣà? Ìyẹn fi hàn pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ànábì ni, wọ́n sì sọ ọ́ dọ̀rọ̀ ẹlòmíì nítorí àti fi kọ́ àwọn mùsùlùmí ní kò pa àmọ́ nǹkan tá à ń ṣe táwọn ọ̀tá ìsìláàmù ti wọlé sí wa lára. Ẹ rí i pé tó bá dilé ní àbọ̀là sí wọ́n bọ́ ọ̀tá, wọ́n dáàbò bo àdísù yìí. Wọ́n lálẹ́ Mùbárákù gbọ́ àdísù yẹn yé o, kò mọ àdísù ni, kò pẹ̀lú àfa aládìsù. Ṣé àwọn àfa aládìsù wọ́n kọ àdísù kalẹ̀ nítorí pé kẹ́nìkan lè jáfa aládìsù ni? Àdísù tí ó lálàáfíà, Sahihul Bukhari, Kùránì lálẹ́ fi mọ̀ bóyá ó láàbí òkú lálàáfíà. Aisha ló sì kọ́kọ́ kọ́ wa, ẹ̀kọ́ yẹn náà dẹ̀ ń bẹ́nu Sahihul Bukhari bẹ́ẹ̀. Pé gbogbo ohun tó bá ti lè tako Kùránì, nǹkan yìí ò lálàáfíà ni, Aisha practice ẹ̀. Kódà tó fi kọ́ Abu Hurairah ní kó láwọn ìgbà míì, tó sì fi dáhùn sàhábà míì lẹ́kọ̀ọ́ ńgbà míì.
tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ mustalahul hadith àfi tá a bá padà sórí bá Aisha ti lò ó nígbà tó wà láyé toró òun níjọ́ náà òun nìmọ̀ rẹ̀ pọ̀ jù nípa alukur'an àtàdíf ó mọ èyí tó lálàáfíà ọmọ èyí tó lálàáfíà àmọ́ lè ní ọ̀rọ̀ rẹ̀ ń bọ́lá kó sí Abu Hurairah ni. Eléyìí ń jẹ́ àdísù nínú Sahihul Bukhari. Ẹ wá jẹ́ kí n tún wá àdísù bíi ẹyọ ọ̀kan àbí méjì sí, ẹ jẹ́ kí n tó ka eléyìí fún yín. Àmì eléyìí kìí ṣe inú Sahihul Bukhari o, inú Musnad al-Imam Ahmad ló wà. Àdísì eléyìí ń sọ fún wa pé Ànábì fẹ́ Khadija lọ́nà àìtọ́, ìyẹn lọ́nà tí ò dáa. Jẹ́ kí n kọ́kọ́ bá jẹ́ kí n tí lọ sórí ìyẹn náà. Jẹ́ kí n jẹ́ àìmọye mi wà tá a ti gbọ́ Ànábì máa ń rọ kiri ká àwọn ìyàwó ẹ̀ láàrin wákàtí kan ní gbogbo òru kankan wọ́n sì jẹ́ mọ́kànlá àwọn ọ̀rọ̀ tí ò dáa. Ànábì máa bá àwọn ìyàwó lára tí wọ́n sọ fún wa náà àdísì náà. Subhanallahil azim. Tó bá ń kà nínú Sahih Bukhari náà orí inú volume 1 Ànábì máa ń bá àwọn ìyàwó ẹ̀ sùn pẹ̀lú menstruation. Àwọn ọ̀rọ̀ ẹni tó dáa jù láyé àti lọ́run tí gbogbo wa fẹ́ kẹ́kọ̀ọ́ lára ẹ̀ tọ́lọ ní àwòkọ́ṣe eré ń bẹ fún yín lára ẹ̀. La ilaha illallah. Ọlọ́run fún rẹ̀ ní kó ṣàánú àwọn mùsùlùmí gbogbo ń tá a bá ti rí tán bá ti kọ́ ní Lárúbáwá. Ó ti tán. À ń gbé e lọ́nu. A fẹ́ wọ ẹ̀yìn mọ́. Naam, jẹ́ kí n ka àdísù eléyìí. Jẹ́ kí n tún àdísù eléyìí náà a ti kàárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. A sì ti gbọ́ rí. Àmọ́ jẹ́ kí n tún sáré rán wa létí. Àdísù náà ń bẹ nínú Musnad Ahmad bun Hanbali bákan náà. So àdísù yẹn náà, àdísù yẹn tó sọ fún wa pé Ànábì lọ àráàsì ọmọ kan nínú ilé kò tiẹ̀ nídìí kákan ẹ jẹ́ kí n fẹ́lẹ́ ìkejì ká máa lọ ká wá pè wọlé. Ẹ wá wọ̀nà tí wọ́n l'Ànábì gbà fẹ́ Khadija wọ́n á ṣàtọ́ láti bà Ànábì lórúkọ jẹ́. So wọ́n ní anna Rasulullahi sallallahu alayhi wa sallam, ìyẹn fi hàn yí pé nígbà tá Ànábì fẹ́ kẹ́ Khadija rọ bàbá rẹ̀ lọ́tí yó nítorí kó lè fọwọ́ sí k'Ànábì fẹ́ òun ní gbàgede, ó sì rọ àwọn èèyàn lọ́tí yó. Astaghfirullah. Àwọn èèyàn ti bà nǹkan jẹ́. Ọ̀tá ìsìláàmù kan wá kọ ilé yóò wá fi ṣe fíìmù, àwa máa protest. Níjọ́ a bá gbọ́ tọ́ta ìsìláàmù kan bá sọ wípé ọ̀nà ìrú l'Ànábì gbà fẹ́ Khadija pé wọ́n rọ bàbá Khadija lọ́tí yó ló fi gbà, àwa bẹ̀rẹ̀ wàhálà. Ó dìfẹ́ mọ́ Ànábì, ó bà káràkítà Ànábì jẹ́, ó sọ̀rọ̀ tí ó dá sí Ànábì. A ní mọ̀ pàwà gangan ni wèrè ń ṣe, àwa tá pera wa mùsùlùmí. Wá gbọ́ àdísù yìí. Ó ní anna Rasulullahi sallallahu alayhi wa sallama zakhara Khadijata. Ànábì sọ̀rọ̀ Khadija. Ànábì wá ń sọ pé wa kana abuha yargabu an yuzawwijahu tí mo sọ yẹn. Bóyá yẹn náà ni bàbá tí bí ti sọ pé mi ò ń pe haú. Ẹni tí kéwú ẹ̀ ò bá tí pọ̀ ló máa ẹ̀ṣẹ̀ máa ní an yuzawwijahu. Ó ẹ̀ṣẹ̀ ń kọ́ kéwú nìyẹn. An yuzawwija. Àwọn tó mọ kéwú tí kéwú yé wọ́n ti mọ téèyàn ń sọ. So bàbá rẹ̀ ti ní ó ń ṣojú kòkòrò láti fi lọ́kọ. Bàbá rẹ̀ fẹ́ fi lọ́kọ. Khadija sì ti ní interest sí Ànábì. Ó ní fasọ́nà àti ta'aman wa sharaban. Ní Khadija ló bá lọ dáná oúnjẹ, ló pèsè mímu kalẹ̀. Fada'ati abaha wa nafaran min Quraishin. Ló bá pe bàbá ẹ̀ bí ìgbà tí èèyàn pe àwọn èèyàn pé kan wá bá òun jẹun. Ó pe àwọn èèyàn, ó pa àwọn ará nínú àwọn Quraish, ó pe wọ́n. Fata'imu wa sharibu, wọ́n bá jẹ, wọ́n mú. Hatta thamilu, tí wọ́n fi yó, wọ́n jẹ, wọ́n mú tí, ó padà mọ̀ pọ̀ tí ni wọ́n mú o. Ó rí pé nígbà tí bàbá Abdul Markaz kọlọmbà àṣàdà fún tí wọ́n sọ pé umirtu an uqatila an-nasa yẹn pé ìpànìyàn ni, ó rí pé n tó tú àṣírí ọ̀rọ̀ yẹn ni pé fa idha fa'alu dhalika, tán bá ti ṣe tí mo fẹ́ asamu minni dima'ahum, ẹ̀jẹ̀ wọn ó mórí bọ́ lọ́dọ̀ mi àti property wọn. So ìyẹn ló jẹ́ àmà pé pààyàn ni nínú bàlágà. Ó wà máa ń bí iná pé wọ́n mú tí yó ni, wọ́n jẹ́, ó fún wọn, ó rọ wọn lọ́tí yó. Fa qalat Khadijatu li abiha, nígbà tí bàbá Khadija wá yó tán, Khadija wá sọ fún bàbá rẹ̀ pé ó ní inna Muhammada buna Abdullah yakhtubni. Muhammad ọmọ Abdullah ó bá mi sọ̀rọ̀ olóhùn fẹ́ fẹ́ mi. Fazawwijni hiya, ó fẹ́ kó fi mí fún, kó fẹ́ mi fún.
ó ní fatawwajaha ìyá ní bàbá rẹ̀ bá fẹ́ fún gbóngbà ya Rasulallah ó ní fahulaqatuhu wa albasatuhu hulla ló bá mú aṣọ tí bàbá wọ̀ tí ò dán mọ́rán lára bàbá rẹ̀ ló bá bọ́ kúò ló wá wọ aṣọ gidi tó jáṣọ ẹ̀ṣọ́ nígbàtí yíò ti mọ tí ó wọ́ sí bàbá rẹ̀ lọ́rùn. wọ́n tó wá sọnú àdìsí yẹn pé wa kadhalika kanu yaf'aluna bil aba bí wọ́n ti máa ń ṣe fáwọn bàbá wọn nu. ẹ lọ́wọ́ àwọn tí wọ́n ń pe súnnà mọ́ra yìí náà o ẹ wo bọ́ ṣe ń fẹ́ àwọn ọmọ lọ́mọ lọ́nà tí ò dá lọ́nà tí ò yẹ. èmi wọn lò rúkìá èmi wọn ní tàmírù bá ti fàṣẹ sí wọn ní tàmírù bá ti fọwọ́ sí tó fi di pé wọ́n tún ń ra mílíkì eléruku pé màámi tẹ bá lẹ́ kò tẹ́yìn lọ́rùn ọyàn tí mo mú láyà yín ẹgbà òun rèé. àìmọye irú ẹ̀ bẹ́ẹ̀ a ti gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ àfáà náà tó jẹ́ dókítọ̀ tó sọ pé tó bá fẹ́ fẹ́ ọmọ ẹnìkan tí ò kì í ṣáàlù súnà àbí tí ò ń ṣe ẹnìkan tó gbọ́ ìsìláàmù yé tó wá ń yarí tó lóun ò fún ọ mú lọ́dọ̀ amírù kó so yípọ̀ tó rámírù ní bàbá ẹ̀ tálùkùrán dẹ̀ ní fankihunna bi idni ahlihinna ṣe ni kẹ́ ẹ fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn tí wọ́n bí wọn. bàbá rí mi àárí táwọn tí wọ́n gbé ya wọn lọ kóòtù ńlọrin lórí pé ó lè fẹ́ lágbájá ó lè fẹ́ tàmẹ̀dù. ọlọ́run ló mọ iye ọmọ tí wọ́n jí gbé lọ bẹ́ẹ̀. èmi rí kan tó wà nínú sàkánì tẹ́nìkan ń jẹ́ kó yé mi lórí pílátífọ́ọ̀mù wa yìí náà tẹ́nìyẹn bá wà ń bẹ̀. wọ́n gbé ọmọ ẹ̀ lọ láti bí ọdún 2 ọdún 3 wọ́n àmọ́ ibi tó wà. wọ́n á sì lè sọ pé ní báyìí ló bá lọ. ọmọ yẹn sì bímọ wọ́n sì pè wọ́n salamu alaikum ájì alágbájá báyìí ó bímọ báyìí o. a ní ká yọ̀ fún yín ni o. wọ́n sì tún pa síìmù yẹn náà àwọn sì pé náà kò sì tún lọ́mọ́. so kọ́lọ́n kó síjú àánú wa kó ràn wá lọ. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.